àgbọ̀rùf ta ló dá gbogbo òṣì tó ṣẹlẹ̀ yìí ó wá lóun sọ̀rọ̀ Onirisa tó bá fẹ́ sọ̀rọ̀ Onirisa ńkọ́ kì í ṣe wọ́n kọ́ ló bọ́ síta ó ń pe Onirisa ní abọ́ rẹ̀ lásánlàsàn wípé Aláàfin ni o lólórí ọba níbo síbo ibo láìsí ládé ẹ̀yin tẹ́ ẹ̀ ládé tó jẹ́ pé ṣe lẹ lọ ládé aládé ẹ̀yin tẹ́ ẹ̀ nílẹ̀ tó ṣògbómọ̀ṣọ́ ló rẹ́ǹtì ilẹ̀ fún yín ẹ̀yin wá ń claim olórí ọba. tipa kọkọ ru ọmọ ọsìn ìrìn yìí ìwọ gan òrówó jẹun bó ṣe rí èmi ni irú ẹ wá fẹ́ máa bá wí òrówó jẹun náà èmi ni irú ẹ fẹ́ kò yẹ kí máa bá ru yín tá kọkọ ọ̀rọ̀ but mo kàn fẹ́ sọ ẹ worú ọmọ eléyìí ẹ worú eléyìí sí èmi ó gbé picture mi màá strike page yẹ lọ bèrè lọ́wọ́ gbìyànjú I will strike your page. tó bá tábà page mi tí n bá ti tábà láti Amẹ́ríkà padà wá sóko Ọ̀yọ́ kó sọkọ. Ẹ káàbọ̀ sí orí kan ní ẹwọ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a ṣe máa play fún yín oríṣiríṣi fídíò náà ṣì wà tá a ṣe máa play fún yín ẹwọ tó wà lẹ́kẹ̀ẹ́ ìgbà ọkọ ní ẹ̀dá àkùnmá lórí kan nípa aláìkẹ́ comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíòs wa kẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹwọ kí ló ṣẹlẹ̀ nínú fídíò ìgbogbo ẹni ẹ máa ní àǹfààní láti gbọ́ ẹ ti mọ̀ pé tí awakọ̀ bá rí àwa kì í sọ ìjọba wá síbi lásán sọ adára ti wá dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ ẹwọ kí wọ́n má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kí wọ́n fi pa èdè kí wọ́n má fi àkókò kí wọ́n má fi ṣòwò lẹ́ka wo fídíò yìí. pẹ̀lẹ́ o Almoruf oníwà strike ni mò ń jẹ́ kó yẹ pé tó bá dán wò wá dán tán Almoruf èmi mo kún fáyọ̀ ń sọ fún ẹ pé tó bá dán wò wá dán tán màá jẹ́ kó yẹ pé màá strike ẹ láti Amẹ́ríkà tó sọ pé ó ti ṣe gateman màá strike ẹ padà sóko Ọ̀yọ́ mo fi Olódùmarè mo fi ṣe ẹlẹ́rìí mo fi igba irúmọlẹ̀ ṣe ẹlẹ́rìí àyàfi tí bá jọ ọmọ àlè Èkìtì ló kù ìwà strike mi fún kíni inú ẹ̀ ò tiẹ̀ dùn orí ẹ̀ ò tiẹ̀ pé mo mẹ́sẹ̀jì ẹ mo fún ẹ ní full respect mo ṣe fídíò fún ẹ o bọ́ síta o lé mi ò rówó jẹun ṣé wọn ló ń bọ́ mi are you mad ṣé ó yá wẹrẹ ni ṣé o rò pé mi bẹ́ẹ̀ rèèyàn kan ni ṣé o rò pé ìrèèyàn kan máa ń bà mí ni kí ló jẹ́ mọ́ obìnrin ni mí obìnrin àtẹ̀yìntọ̀ lèmi ọkùnrin lásán nìwọ tó bá tábà péjì mi tí n bá ti tábà láti Amẹ́ríkà padà wá sóko Ọ̀yọ́ kó sọ pé mo máa lè ní mi jẹ́ ká tún àyẹ̀wò káwá mẹni tó lómi lẹ́yìn ẹsẹ̀ ju ara lọ ṣìgìdì fẹ́ ṣe rí ẹ̀tẹ́ ó ní kó gbóná sódò ó lóun fẹ́ lọ wẹ̀ ń bẹ̀ ṣé o mọ̀ pé òkúta ló máa padà bá bọ̀ ni àbúrò pé mo jẹ́ gbìyànjú ẹni ò ń ṣe gbìyànjú èmi àti gbìyànjú yàtọ̀ síra wà ẹni tó lódùmarè bá ti ránṣẹ́ ẹ̀dá kò ṣe dojúkọ ẹni ò ń ṣèkà arẹmọ ní mí abíyamọ ní mí ṣùgbọ́n tó bá lọ fẹ́ dómi wò wá dán tán wà láì máa ra ṣí gọ́ọ̀mù tó nílẹ̀ jẹ tán fún ẹ kó o nílẹ̀ gbé mi kò ní kúrò lẹ́nu ẹ̀. ta ló dá gbogbo orí burúkú tó ń ṣẹlẹ̀ sílẹ̀ Almoruf ta ló dá gbogbo òṣì tó ń ṣẹlẹ̀ yìí owó ló ń sọ̀rọ̀ Onirisa tó bá fẹ́ sọ̀rọ̀ Onirisa ńkọ́ kì í ṣe wọ́n kọ́ ló bọ́ síta ó ń pe Onirisa ní abọ́ rẹ̀ lásánlàsàn wípé Aláàfin ni o lólórí ọba níbo síbo ibo láìsí ládé ẹ̀yin tẹ́ ẹ̀ ládé tó jẹ́ pé ṣe lẹ lọ ládé aládé ẹ̀yin tẹ́ ẹ̀ nílẹ̀ tó ṣògbómọ̀ṣọ́ ló rẹ́ǹtì ilẹ̀ fún yín ẹ̀yin wá ń claim olórí ọba owó bọ́ síta ta ló dọ̀tí Aláàfin lọ́wọ́ fídíò tí mo ṣe fún ọwọ́ adé ìgbà tó wà ní kọ́kọ́ gorí oyè nígbà ọdún nínú kan tí ò tiẹ̀ tí ìgbà ọ̀pá àṣẹ ìgbà tó wà dégò sí ìgbà ọ̀pá àṣẹ lọ́wọ́ fídíò tí mo ṣe fún gbogbo wa la nífẹ̀ẹ́ ìwọ wá wọ ẹ̀wù ìgbéraga owó sọ̀rọ̀ ọwọ́ adé owó bẹ̀rẹ̀ sí ní sọ orí burúkú ọ̀rọ̀ ìwọ wá sọ pé mi ò rówó jẹun ṣé wọn ló ń bọ́ mi ọmọ iye ọmọ tí mo bọ́ lẹ́dẹ̀ ni pẹ̀lú bí Nàìjíríà ta wà pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ lé tó ṣé ọmọ iye èèyàn tí mo bọ́ ṣá mo fi Olódùmarè búra o ò lè bọ́ wọn tó bá bọ́ wọn wà sá lọ wà sá wọgbó kábọ̀rọ̀ pé mo fọ́ fún ẹ kínú ẹ ò tiẹ̀ dùn mo ṣe fídíò fún ẹ mo fún ẹ respect mo ń pọ́n ilé
mo ń ṣe bọ̀dá àdìmọ́rù mo fi respect ibà ẹ̀ sọ̀rọ̀ wọn ò wọ́n gan pé irú ọṣẹ wo ló fi wẹ̀ èmi mọ̀ kó ń ṣe ní àpọ́nlé dáná jẹ́ kí n tó ń sórí lẹ́pọ̀ ń ṣàrùn ayégan ọ̀fẹ́ ọ̀rọ̀ bọ̀ mọ́ ìwọ fúnra rẹ̀ tó ń búyàn wò bó ṣe rí okòrùn gbọ̀jọ sójú okòrùn gbọ̀jọ sí mọ́ wọ́n dàbí ìnà kí oko mi ò dí sọ lọ́wọ́ píṣọ ara ẹ̀ náà lẹ́pà ló ń rìn lẹ́pà wo lẹ́pà kì í ṣàrùn wo skin mi ṣó tí wo skin mi wo skin tó wà lára mi wo skin tó wà lára mi àlùmọ́rù ẹbí ò pa mímì ìtọrọ oúnjẹ wa jẹ nílé ẹ̀ onírìṣà ò fún wa lówó iṣẹ́ tó onírìṣà ṣe sílẹ̀ lọ́nírìṣà ń jẹ ibo ló gbọ́rí tó onírìṣà ti bẹ̀ sí ní ẹ̀bára sára ẹ̀ ní ibo ló gbọ́rí ṣé o gbọ́rí ni ta ni ọba kan fi joyè tó onírìṣà gbọ́ síta tó lòun fún ẹni bẹ́ẹ̀ ní 48 hours ìgbà táwọn ààfin adéyẹmí aláàfin àná tó lódùmarè bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ó ń tẹríba fóònù ìṣà ni wọn sọ pé pẹ̀lú bó ṣe dàgbà tó ìtàn orí burúkú tó ṣẹ̀ wá ń sọ ìkò jáde rí lẹ́nu ọmọ ilẹ̀ Yorùbá kan ìjẹ́wọ́ ọjọ́ ọmọ ilẹ̀ Yorùbá ṣá àbí Fúlàní ni ẹ́ torí a gbọ́ pé àti Mali àti gbogbo wọn àti Fúlàní àti Senegal gbogbo wọn náà kóra wọn jọ tó ń sọra wọn dọmọ Ọ̀yọ́ ìwọ wá bọ́ síta ó ń pa oríṣiríṣi ìtàn orí burúkú ó ń pa fọwọ́ adé ó mú gbogbo nǹkan nílẹ̀ kóòtù òjíire ó dá gbogbo ẹ̀rú ó wá rò pé màá bẹ̀rù ẹ pé tó bá pè wá strike page ni wọn ò bí ẹ dáa àlùmọ̀rúfù wọn ò bí ẹ dáa ìwọ gbé fọ́tò mi lọ sọ́dọ̀ àwọn babaláwo àwọn aláàfáà ẹ bóyá wọn ò ní sọ fún ẹ pé kó má ra ṣe nǹkan tó ní jẹ tán àjọ fàájà lèmi àti tiẹ̀ èmi àti àjọ fàájà máa dá ẹ padà sóko Ọ̀yọ́ bẹ́ẹ̀ mi ò ti sọ o mi ò bẹ̀rù anybody mi ò bẹ̀rù ẹ for nothing máa dá ẹ padà máa rún iníṣẹ́ tó fẹ́ jẹ kì í ṣe tikú kì í ṣe tàrùn mi ò ní pa ẹ́ ṣùgbọ́n máa jẹ́ kó fi Amẹ́ríkà yẹn pa ìtàn mi ò bẹ̀rù anybody àwa máa dúró sórí òótọ́ ni èmi ò bẹ̀rù anybody kò sí bó ṣe jẹ́ I don't fucking plan of anybody of you abó ti yá wèrè ó wá sọ pé Aláàfin oní Onírìṣà dúró báyìí oníbẹ̀rẹ̀ ní nǹkan rí bú ẹ̀nà ìwó pìsì ta ló jẹ́ ta ló bà ìlú wo jẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ tó bọ́ síta tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Onírìṣà fún mi ní fídíò tó ṣe tó fi wá correct ẹ̀ fún mi ní message tó send sí tó fi correct ẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ipò ọba lọba máa jẹ́ tábà tí ẹ̀dá kẹta àwọn gbogbo yín in fact tábà tọ ìran ẹ lọ́gọ́ mi rò pé ẹ̀jẹ̀ Yorùbá wà lára iṣá ìwọ o tún sọ nínú last video tó ṣe lánàá tó ṣe fún mi òun sọ fún mi pé abọ́ rẹ̀ lọ Onírìṣà lẹ́nu ti tiẹ̀ onítorí mo gbé píṣù ẹ̀ jí síta who are you àwọn èèyàn tó lówó ju ẹ gan tó lálùbáríkà ju ẹ tó ti dá kọ́ńpìlì ní sí Amẹ́ríkà Canada tó bá ṣe nǹkan tí ò dáa gan à ń gbé píṣù wọn síta àbá wọn wí à á jẹ́ kó mọ ìyàtọ̀ nínú ọ̀tún àti òsì wọ́n á dẹ̀ take to correction ìwọ wá ń sọ pé torí pé mo gbé píṣù ẹ síta ta ló jẹ́ ṣé wò ó gbé píṣù tèmi síta ni ṣé mo gbé píṣù mi síta ó gbé fídíò tí mo ṣe fún ẹ síta náà kó rí pé òun lè play video yẹn gan because I give you a full respect ó wá ní wàá strike page mi tó bá dọ̀wọ̀ àdùmọ̀rú máa jẹ́ kó jẹ́ tán máa bá ẹ fàájà wàá wá mọ̀ kó obìnrin ní abìnrin ní obìnrin àtẹ̀yìntọ̀ ní èmi ò bẹ̀rù anybody tó lódùmarè bá ti pa mí ẹ̀dá kan ò lè rí mi pa ẹnu báyìí lẹ́sẹ̀ fi máa pè kúrò ojú ọ̀nà ni àfi ọlá àfọlá náà mẹ́yẹlé lóko ò ní dánwò mọ́ mi ò bẹ̀rù ẹ o
mi ò fọ́ fún ẹ ìwọ ló wùwà ọmọ àlè ìwọ ló ṣeṣẹ́ ọmọ àlè torí kò fẹ́ lójú rere ọ̀wọ́ adé báyìí kí tẹ̀ wo omi lẹ́la lẹ́pa ní lẹ́pa ń ṣàrùn lẹ́pa ń ṣàrùn sórí station tèmi nìyí olówó lọ ń fowó wà kò yí ẹ ẹni tó ní gbogbo ọ̀rọ̀ ń fi ọ̀rọ̀ wá station tèmi tí ò rí kì í ṣerú ẹ̀kọ́ kò gbé jẹ́ tí nǹkan kan bá ṣe péjì mi ọwọ́ adé àbí kí ló sọ pé òun jẹ́ Almoruf máa strike ẹ láti Amẹ́ríkà wá padà sóko ọ̀yọ́ mo fi Olódùmarè ṣe ẹ lẹ́yìn tí nǹkan kan bá ṣe péjì mi màá jẹ́ kó fa Amẹ́ríkà pa ìtàn mo fẹ́ mọ ẹni tó ń tì ẹ lẹ́yìn mo fẹ́ mọ ẹni tó ń bá ẹ ń ṣe é mo fẹ́ mọ ẹni tó ń bá ẹ ń ṣe é mo fẹ́ mọ ẹni tó ń tì ẹ lẹ́yìn mo fẹ́ mọ ẹni tó ń bá ẹ ṣe é tó ṣe lè gbójú gbóyà wá sọ fún mi pé wàá strike page mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ wàá fi ṣe òpin ó ti ṣe èrè mo tún fún ẹ respect inú ẹ ò dùn mò ń pọ́n ẹ lé inú ẹ ò dùn mò ń yá ẹ sí mo tún fi respect ṣe fídíò fún ẹ o ò gbádùn èmi ò bẹ̀rù ẹ o èmi ò tiẹ̀ fọ́ fún ẹ rárá mi ò dẹ̀ lè fọ́ fún ẹ mi ì sí lára àwọn tó lè máa bẹ̀rù mi ìṣègbìyànjú. ẹ káàárọ̀ o èèyàn ọmọ káàárọ̀ òjíire kí n tó sọ̀rọ̀ jù mo kọ́kọ́ gbọ́ fídíò yìí kó tó di pé tí ààrẹ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ ò fẹ́ gbọ́ àwa náà ò dẹ̀ nígbà ẹ máa gbọ́. ó ti rí àbùkù ó dẹ̀ ti rí ẹ̀tẹ́ wọ́n ní tí mi máa rántí ọ̀rọ̀ tí mo fẹ́ fi qualify ibẹ̀ yẹn wọ́n ní wípé nǹkan tó ti ní lójúdu lè lọ kò dìgbà tó bá jalè kójú tó máa tiẹ̀ ẹni fọmọ ẹ̀ lówó ojú àtì àbí ẹni fàbúrò ìyàwó ní ojú àtì so ẹrú ọ̀rọ̀ ti ẹ̀yẹ́ ń sìn báyìí tí wọ́n ń jà léèsì long story àfẹ́ kó wá àfẹ́ gbà ẹ̀ lásìkò lórí ọ̀rọ̀ yẹn kéèsì ti ẹ̀yẹ́ ti bẹ̀rẹ̀ látọ̀rí Ọ̀yọ́ tó jí ìlú kan ní South Carolina Ọ̀yọ́ tó jí náà pẹ̀lú yẹn òun á rí pé torí orúkọ yẹn Aláàfin ló yẹ kó máa fi wọ́n joyè Ọọ̀ni ló dẹ̀ fi wọ́n joyè níbẹ̀ láyé Adéyẹmí Alámídé Ọọ̀ni ló fi wọ́n joyè ọmọ ẹlẹ́dẹ̀ gbé yẹn kí lorúkọ ẹ̀ Almoruf òun lòun wá sí eléyìí létí. ẹ ti gbọ́ orúkọ yẹn mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ni o wọ́n ní kì í jà wọ́n ní kì í sọ̀rọ̀ àbí tí n bá ti sọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin ajá Ilé Ifẹ̀ tẹ́ máa wá ń bú mi but ẹ ní mọ̀ pé àwọn náà máa ń kọ́kọ́ wá tọ́jà màá fi ọmọ ẹlẹ́ẹ̀kejì náà hàn yín sìn then ẹni tó jẹ́ nìkẹta nu wọn mo tẹ̀ ti strike òun látànà náà mo ti strike òun so nǹkan tó fẹ́ òun ni mo máa ṣe fún wọn tí mi ò bá ti dárúkọ wọn anybody tó bá ti dárúkọ màá strike ẹ ìwọ ọmọ yìí náà máa tó strike ẹ. ààrẹ Almoruf. ṣẹ́rí tó náà. a ṣe jẹ́ kí ogun tán ká jẹ́ kó ogun sinmi. ok mi ní jẹ́ kán gbọ́ ọ̀rọ̀ ẹ̀. ṣẹ́rí nǹkan tí mo fẹ́ jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣẹ́rí Afọlábí mo ká ń fáyọ̀ àbí kí ló ń jẹ́ ọmọ kékeré yìí ayé social network náà ló dá nǹkan lẹ̀ ṣé irú eléyìí wọ́n gbọ́dọ̀ máa rí irú eléyìí kó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ irú eléyìí ń sọ̀rọ̀. Number 1 ológun dúdú àti Ìgbàyí TV ìgbàyanjú àbí kí ló lóun jẹ́ ìgbìyànjú àbí kí ló ń jẹ́ but mo ti strike òun ṣe rí ẹjọ́ tó lọ mo fẹ́ bẹ̀ yín èèyàn mi kíní yìí ò ní pọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ Aláàfin tẹ́nibọ̀dì bá kàǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ tẹ́ bá kàǹtì ẹ̀ mo gba series of message pé ààrẹ ó yẹ kẹ́ sọ fún ó yẹ kẹ́ pé Aláàfin nǹkan nù ilé ni nǹkan míì wà tí ò ṣe nǹkan nù ilé tá a bá sọ sí public báyìí wọn ò ní mọ̀ but number 2 mi ò bá Ilé Ifẹ̀ wí o
mi ò ta sáwọn ọmọ ilé Ifẹ̀ rárá. Kí ni tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá tí fi picture mi kẹ́ ẹ fi ṣe show ẹ̀ tí gbádùn? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀yọ́? Now ṣé ti rí eléyìí tí máa sọ yìí ó máa tún di èyí tí máa sọ tó máa ládùn bọ̀. Bọ̀ mo fẹ́ fi kíní sọ fún ọ ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí Ilé Ifẹ̀. Ẹ̀yin tí ẹ jẹ́ olórí Ilé Ifẹ̀. Ẹ ń rí gbogbo nǹkan táwọn ọmọ Ifẹ̀ ń ṣe ẹ̀ sọ̀rọ̀ bọ̀ tèmi bá sọ̀rọ̀ ń sìn tèmi lẹ máa mú dání. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí olórí burúkú ológun dúdú yẹn ń sọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu èmi ẹlẹ́dẹ̀ ẹ̀gbọ́n ẹni tí ò mọ́lé bàbá ẹ̀ tó sọ fún mi pé ẹlẹ́dẹ̀ ẹ̀gbọ́n bọ́ mi ní lọ́bẹ̀. Nǹkan tèmi bá sọ nípa ìlú mi mo tó bẹ́ẹ̀ mo lè sọ ni. Àtúnṣe ìlú tèmi dẹ̀ ni mo wá kí ló kan Ilé Ifẹ̀ pẹ̀lú ẹ̀. Ẹ̀yin náà lẹ fẹ́ dọ Ọ̀yọ́ àti Ìbàdàn papọ̀ kí ló dé náà? Kí ló tẹ̀yìn ọmọ fẹ́ hùwà bá iṣẹ́ ìníṣẹ́ mi mọ́ ni? Gbogbo nǹkan tá a rí lọ́jọ́ sí ẹ̀ ń pariwo ẹ̀yin olórí burúkú tẹ́ wá ń pariwo mi pé ìwọ ló dálẹ̀ ṣe ẹ̀ ṣí èrè. Ṣé just because nítorí pé mo ti ní Aláàfin olólórí ọba ni mo ṣe dálẹ̀? Wọ́n ti ń sọ́kọ́ tó bí yàrá ya every one of us ń bí báyìí. Ó ṣe jẹ́ pé tèmi lẹ mi ò bú ọ̀ ní rí náà. Ànígbà tí mo sọ ẹ́ tán ní ọ̀rọ̀ yẹn ò dá àwọn kan tí mo mọ̀ nífẹ̀ẹ́ wọ́n pè mí mo dẹ̀ step down mo tún apologize. What else do you guys want? Apology tí mo apology gan ẹ fẹ́ kó gbà torí mi kò believe pé ó jẹ́ kí n apologize mọ́ because ẹ ń tẹnu mọ́ pé omi ni mo fà á bọ́ ẹ rí àwọn Awíkókó ńgbà tó ń ṣépè f'Aláàfin, ẹ rí ológun dúdú ńgbà tó ń ṣépè f'Aláàfin, ẹ rí Àjànàkú bó ṣe ń wọ́ Aláàfin nílẹ̀. Ẹ wo ológun dúdú yìí sì tó sọ pé ojú ò ti Aláàfin. Awo òdẹ tí ìsọrú ẹ̀ sọ ni o. Ẹ máa wá pariwo ọmọ ju bàbá lọ, bàbá yín wo lọmọ jù lọ. Ìlú tó bá ti ń pariwo pé níbo lọmọ ti ń ju bàbá lọ, ìlú yìí ò lè ní lọ síwájú. Alájà bá sì ti sọ bí ṣe wà mo gbàdúrà kọ́ ọmọ mi jù mí lọ ni. Nígbà tẹ́ ẹ̀ bá ti jẹ́ kọ́ ọmọ yín fẹ́ jù lọ báwo lẹ fẹ́ kú lójú kan. Bí ìfẹ́ sọ̀rọ̀ mọ́ ẹni ká dákẹ́, àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ wọn ní ká dákẹ́ la ṣe dákẹ́. But you guys continue to come to my page. Tí bá ṣe nǹkan ẹ̀yin ọmọ Ifẹ̀ náà lẹ máa wá bẹ̀. Àwọn ọmọ àlè Ìbàdàn kan náà wọ́n call stupid man Adeleke kìíní kan. How dẹ̀ máa dùn mí pé mi iná tí ni. Ibi ni mi bá ti fi picture tiẹ̀ gan hàn lẹ́nìí. Ó náà bọ́ síbẹ̀ ọmọ Ìbàdàn. Ó ń ṣe ọ̀tá ẹ̀, ó ń ṣe ọ̀tẹ̀. Olórí burúkú kan náà olóhùn Olúadé Apalára. Ó náà wẹ̀ wá ń bú mi lórí inbox mi. Ẹ bọ́ sórí kí mi kílẹ̀ ń bú mi fún sẹ́yìn jọmọ Ọ̀yọ́ ni. Ọmọ Ọ̀yọ́ tó gbé ìkan tó lóhùn ìgbìyànjú. Yes, ìgbìyànjú tó gbé. Mo ti strike ẹ̀. Tó bá máa gbé kíní mi tó bá ti lè sọ̀rọ̀, ó ń correct èmi. Èmi ń correct àwọn nǹkan tí ò dá táwọn èèyàn dẹ̀ mọ̀. My comment will show pé nǹkan tí mo sọ all right. Èèyàn ò lè perfect lọ títí. Bọ́ngbà tó bá ti rí comment 300 tó kàn níbi 10 tí wọ́n bú ẹ. So mo ti wò pé definitely pass mark mo pass. Ẹ jọ̀ọ́ bàbá wọ ní Ilé Ifẹ̀. Ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín o. Aláàfin ti wo òsàn owó fún àwọn blogger kan máa bú yín o. Bàbá wọ ní Ilé Ifẹ̀. Ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín o. Ẹ̀yin ni máa tẹnu mọ́ sí. Because táwa náà bá máa tèmi náà bá máa jáde máa sọ ọ̀rọ̀ débi pé kò sí nǹkan tẹ́ lè ṣe o. Ìbí òjù bí bá ṣe bẹ̀rù la bọ́mọ kí ló dé? Tí gbogbo ajá bá wá lé ní lóko bí ti pákọ̀kọ̀ ru ọmọ ọ̀sìn ìrìn yìí. Ìwọ gan òrówó jẹun wo bó ṣe rí. Èmi ni irú ẹ̀ wá fẹ́ máa bá wí. Òrówó jẹun náà èmi ni irú ẹ̀ fẹ́ kò yẹ kí máa bá ru yín tákọ̀kọ̀ ọ̀rọ̀ but mo kàn fẹ́ sọ. Ẹ worú ọmọ eléyìí. Ẹ worú eléyìí. Eléyìí sí èmi. Ó gbé picture mi máa strike page yẹ. Lọ bèrè lọ́wọ́ gbìyànjú. I will strike your page. Ìjọ mi wàá mọ̀ pé èèyàn ń wá sí tó bá máa sọ̀rọ̀. Má gbé picture mi sọ̀rọ̀ direct. Sórí picture mi tó gbé yẹn lásán ojú kó bá rẹ̀. Ṣó ti yé? Ẹ wo nǹkan tí ilé sọ eléyìí di ọ̀tọ̀ ọmọ ìkéré Afọlábí Mákayọ̀wá àbíkílẹ̀ àbí Mákòrè wá lórúkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Ẹ̀yin Ilé Ifẹ̀ stay sórí page yín now. This is my page. Mi ò wá sọ́dọ̀ yín. Ìjọ́ wò lẹ́yìn rí ọmọ Ọ̀yọ́ tó wá sí page ibi tí àwọn Ifẹ̀ ti ń sọ̀rọ̀ tó wá ń comment Ọ̀yọ́ ò ní ṣe láyé. Orí page wa Ọ̀yọ́ group Ọ̀yọ́ kíní kan táwọn ọmọ máa ń post. Ẹ̀yin náà lẹ máa wá ẹ máa fò láti Ilé Ifẹ̀ máa wá. Kí ló dé mi yín ò balẹ̀? Tá bá dé wo picture yín báyìí bí kẹ́dà bí Dracula, kẹ́dà bí Nọ̀kí, kẹ́dà bí ọ̀bọ, tí ẹ ń jọyàn. Ẹ̀yin máa lọ wọ́n tó make bad comment yẹn.
when you check there ẹ rí pé ẹ nítàn náà tẹ́ bá fẹ́ ká da ogbó ẹ̀rú ẹ ní ìtàn kankan ẹ sọ ìtàn Ilé Ifẹ̀ fún wa ẹ má bá àwa jà lọ́yọ̀ọ́ ẹ wá ṣe ẹ wá fọgbọ́n sọpọ́tì Ìbàdàn ẹ fẹ́ kó wa pọ̀ ẹ lè rí Ìbàdàn àtọ̀yọ́ dàpọ̀ tó lẹ́yọ kan là wa ẹ̀yin lẹ́ ń yọra yín sọ́tọ̀ ẹ̀yin lẹ́ ń mú ìtàn lẹ́ ń rọ ìtàn bó ṣe wù yín ẹ̀ ń sanwó fún blọ́gà kan máa bú ọba ìlú yìí ni mo ti ríbi tí ọba ti jókòó Ọọ̀ni fẹ́ dẹ̀ jókòó báyìí olórin dẹ̀ ń kọrin bú Ràṣídì Olúwo lójú Ọọ̀ni ẹ̀dẹ̀ ní Ọọ̀ni ni bàbá wa sórí yín pé yes ẹ ti ń ba bọ́ǹsì mi wá ní dúró mọ́ olórin dúró ń kọrin ní iwájú Ọọ̀ni ó dẹ̀ ń bú Olúwo ọba bíi tiẹ̀ ní ojú ẹ̀ ó dẹ̀ ń bú Ọọ̀ni dẹ̀ fọ́ lẹ́rán ó yẹ kó pè kán ní kọ́ lọ stop ni Ọọ̀ni ò ṣe o ẹ̀ ń gbà yìí lójú ara yín ní Ọọ̀ni Ifẹ̀ kábíyèsí èmi ò fẹ́ sọ̀rọ̀ eléyìí atẹ́gùn ni ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ẹ mọ̀ pé mo lọ́rọ̀ pọ̀ ńlẹ̀ ta lè sọ mi ì fẹ́ sọ̀rọ̀ yìí tẹ́ ẹ ṣe kù lẹ́kọ̀ọ́ ó lọ bẹ́ẹ̀ gbogbo òwe tẹ́ ń pa ẹ̀ ń fi Sunny Adé ẹ̀ fi ń wéra wọn ẹ̀ ń compare ara yín pẹ̀lú Aláàfin lójú ara yín nìyẹn o you are compare yourself with Aláàfin kábíyèsí abọ́ rẹ̀ níyìn o bẹ́ẹ̀ ni ìmúra yín ò jọ tọba abọ́ rẹ̀ níyìn Ọọ̀ni Ifẹ̀ àti fẹ́ dákẹ́ bọ̀dá ọmọ yín ò fẹ́ ká dákẹ́ táwọn ọmọ yín ò fẹ́ dá